adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí àwa padà pa pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin. Lónìí adúpẹ́ tẹ̀síwájú ibi tí a bọ̀rọ̀ náà ti sí ìdálẹ́kọ̀ọ́ náà mímọ̀lé àwọn ìdálẹ́kọ̀ọ́ tó ti kọjá ní. A rí pé agbọ́nrin kan là ń yẹ̀wò díẹ̀díẹ̀ ní sẹ́ńtẹ̀lé táàbí ń kẹ́kọ̀ọ́ níbi tí a yá àdúgbòsánà. Ọlọ́run sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. Ọlọ́run ní bẹ́ẹ̀ látara àdé Muhammad sallallahu alaihi wasallam àwọn àríkọ́ṣe dáadáa lóṣìṣì lóra ara lọ́nà dáadáa kọ́sí ànábì sallallahu alaihi wasallam lórí nǹkan tí ànábì fi kalẹ̀ fún wa aládùúgbòsí lára rẹ̀. Ààrẹ náà ni pé àwọn àwòrán mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam al-Masjid an-Nabawi ash-Sharif mọ́sálásí ànábì ó jẹ́ mọ́sálásí àbí ìtìlẹ́nu Mádínà. Àwọn òwò àti àwòrán gbogbo mọ́sálásí mọ́sálásí wájú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam làwọn inú àwọn àfà tí wọ́n mú síta wàdọ́ìbò wàdíwárò al-Masjid an-Nabawi ash-Sharif al-amaliyya لبناء المجتمع الإسلامي. Òun náà ni àwọn ojúṣe, àwọn roles, àwọn duties, àwọn responsibilities tí Ọlọ́run bá ní kí wọ́n dá sí ànábì wá sí lórí ilẹ̀ ayé láti gbé àwùjọ lórí kalẹ̀ ìwé Islam. Àwọn ìgbà tí ànábì mọ́sálásí fún náà ni ayẹ̀wò ẹ̀rí àti kí ó rí wa pé mọ́sálásí ànábì makan ibada ayé ìjọsìn ní mọ́sálásí ànábì inú ẹ̀ náà ni pé mọ̀gánà lè fi dọ́ọ̀bà àyíká bí máa ń bá àwọn ìṣòro náà bá ní wọ́tà àlè àyíká tí máa kẹ́kọ̀ọ́ ní wọ́tà àbí àdìlẹ̀ ìlú wọ́tà àti kàwé àlàkùnìyà wọ́tà ìlúyà. Ààyè tí agbékalẹ̀ ẹ̀kẹ́ bí yunifásitì fún gbogbo ẹ̀kọ́ ẹ̀rí ẹ̀kọ́ agbègbè ẹ̀kọ́ tó ń gbàdá pẹ̀lú àdáyé ẹ̀kọ́ tó ní bàbá pẹ̀lú àwọn tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì mọ́sálásí gbogbo ẹ̀kọ́ pátá náà ni ànábì lọ́pọ̀ mùsùlùmí ní mọ́sálásí ìjọ náà lọ. Kò sí pé ìmọ̀ kan bẹ tó lè ṣàǹfààní ọmọ ẹ̀dá lórí ilẹ̀ ayé tí wọ́n wà ní mọ́sálásí ànábì láti kọ́ àwọn ẹ̀mí ìmọ̀ yìí. Lẹ́yìn náà wọ́n máa bá lè ṣòra ní mọ́sálásí ànábì ilé àpérò ni. Ilé ìgbórígbórí ni ìyẹn náà lábẹ́ sàlẹ̀ fún ní ọ̀sẹ̀ tó lọ. Báwo wọ́n ṣe lọ mọ́sálásí ànábì ilé àpérò ilé ìforíkorí lábẹ́bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ńláńlá tó bá ní pàmìlá mùsùlùmí ní mọ́sálásí yajtami'una fi masjid Muhammadin sallallahu alaihi wasallam. Wọ́n á péjọ tí wọ́n ṣe àti ànábì mushawara munaqasha láti lè foríkorí láti lè gbéyàwó sọ́dẹ̀ ní láti lè bá ní àbájá lórí ọ̀rọ̀ náà. Mọ́sálásí ànábì ní ilé àpérò ìjọ́nà àlọ́ ó dàbí alámẹ́ẹ̀dì lónìí tí wọ́n ti lọ foríkorí ní gbogbo àlámọ̀rí àwọn mùsùlùmí. Èyí tó tó nínú àlámọ̀rí wa mọ́sálásí ànábì. Èyí tó tó nínú àlámọ̀rí wa mọ́sálásí ànábì ni ẹ̀rí. Wọ́n fẹ́ lọ sójú ogun mọ́sálásí ànábì àwọn òtìbí. Àwọn olójú ogun mọ́sálásí ànábì òtìbí. Àwọn ọmọ ogun mọ́sálásí ànábì àwọn òtìbí. Ìmọ̀ràn tá fún wọn mọ́sálásí ànábì náà ni ìjọ́nà àlọ́. Eléyìí ni àwọn gbàgbà àtẹnumọ́ ní ọ̀sẹ̀ tó lọ. Bákan náà lé ní أتبايعوا ذلك المسجد النبوي الشريف دار القضاء. فبعث النبي صلى الله عليه وسلم للأجل. nígbà tí ó fi sílẹ̀ ẹjọ́ lórí ilé ayé ìjọba náà mọ́sáàsì ànábì lọ́dà gẹ́gẹ́ bí ilé ẹjọ́ tá a máa ń kẹjọ́ lọ wọlé máa kà ó dàbí kọ́ọ̀tù. Gbogbo owó tí wọ́n ti ń jẹ́ ẹ̀dùn ọkùnrin èèyàn pẹ̀lú yóò mú lọ. Ìwà ẹ̀dùn máa ń fa akẹ́kọ̀ọ́ tí ọ̀tẹ̀ ọlọ́run ọ̀rọ̀ ilẹ̀ ní ọ̀rọ̀ oko ní ọ̀rọ̀ omi ní ọ̀rọ̀ ẹranko ní ọ̀rọ̀ àlá ní ayé ìfẹ́lówó ní wọ́n láti ẹsẹ̀ ní agbègbè mọ́sáàsì ànábì. Ìyẹ̀kọ̀dọ́ abẹ́lẹ̀ gba ìdájọ́ mọ́sáàsì àlọ́sọ̀sẹ̀lá. Wọ́n máa ń lo mọ́sáàsì ànábì fún ilé ẹjọ́. Wọ́n ní dáhàrí kẹta rẹ̀ gbọ́dọ̀ ìṣẹ̀rí
إلى جانب الوظائف والأدوار السابقة يتخذ الذنب خباء. wọ́n ní gbogbo náà ti tẹ̀síwájú dáadáa ló bá ṣẹ̀ṣẹ̀ ànábì fún nínú jẹ́ tó ń lò fún ni pé wọ́n ń lò fún ilé ìta ìdájọ́. bàtà àti ọmọdé láàdì ilé ìdílé lẹ́lẹ̀ lórí ilẹ̀ ayé wọ́n mọ̀ tí náà lè tẹ̀wé nílé gbogbo ìwọ̀n ìsìlámíyà. bákan náà ó ní kí ààyè tí a ti mú sọ lérí ẹlẹ́ṣẹ̀ ìyà tó bá tọ́ fún ẹlẹ́ṣẹ̀ mọ́sáàsì àti owó ti di kámi lọ́gbàdá báyìí ẹ̀gbọ́n ọ̀nà lẹ́gbà mọ́sáàsì àrẹ́bí náà lọ́gbàdá báyìí ó yẹ kí wọ́n sọ òkú báyìí mọ́sáàsì àrẹ́bí náà wọ́n ẹni báyìí kí wọ́n bẹ lórí ní mọ́sáàsì àrẹ́bí náà gbogbo eléyìí náà pè ní ìdẹ́rùbà Islam ìdẹ́rùbà Islam gbogbo náà wọ́n fẹ́ ṣe nǹkan wọ̀nyí حتى يشهدها القوي والضعيف. níjọ́ náà ní ẹ̀fọ́ dájọ́ mọ́sáàsì ànábì lórí bá ọ̀gá náà gbọ́dọ̀ wà ń bẹ̀ gbogbo ìlú wà ń bẹ̀. ẹ̀rù àwọn alágbára wọ́n wà ń bẹ̀ àwọn ọ̀lẹ wọ́n wà ń bẹ̀ alìkẹ́bí wà sọ́dí àgbàlagbà wà ń bẹ̀ ọmọdé wà ń bẹ̀ wàlìgẹ̀mí wà ìfàkìlẹ̀ olówó àwà ń bẹ̀ tálákà wà ń bẹ̀. وبهذا تكميل خلقه أريد وعمله بما في واشي. bàbá wà níbi tí a ti ṣèdájọ́ lé àwọn ẹ̀rí gbàgbé olè ní adájọ́ fáwọn ẹgbẹ́ rẹ̀ kagúnà náà sá fún olè jíjà. lọ́pẹ́ sínà ní a máa dájọ́ bá ìlú yẹ kagúnà sá fún sínà gbàgbé ọtí mímu ní a máa ṣèdájọ́ lórí. wọ́n sàbọ̀jú nínú ẹ̀rù gbẹ́gbẹ́ ìpààyàn wọ́n bá ṣe ìdájọ́ lé lórí kálukú náà sàbó ìwà ìpààyàn wọ́n lára àǹfààní ẹwà lọ wò ó abẹ́ dájọ́ lórí àwọn tí wọ́n ṣe àìtọ́ ní mẹ́sàn-án mùsùlùmí àsáàsì ànábì náà ni wọ́n ń lò sallallahu alaihi wasallam. lẹ́nu wá rí ìdẹ̀ndú wà parí déédéé wà parí lẹ́bùn nígbà tí a bẹ̀rẹ̀ ojúbà yìí àyà tí a ké iná ní àyà tẹ́lẹ̀ ọba tó kọ́ ànábì lẹ́kọ̀ọ́ sọ́dún nìsà wọ́n sì bá kọ́ yẹwà ó fà ọlọ́ni ìnà àwọn ìbẹ̀rẹ̀ yìí kálíkù dábàá bẹ̀rẹ̀ hàn ọlọ́ni láwọn lásọ̀ kálíkù dáa Muhammad alukùránì ni tí a ń ní òjòjì ní bẹ́ẹ̀ náà lóbi lẹ́ ìkáàkùmọ̀ bẹ́ẹ̀ náà ó lè máa fi dájọ́ láàrin àwọn èèyàn bí máa ọ̀rọ̀ pa wùlọ́ pẹ̀lú àwọn tẹ́tẹ́ náà bá fi mẹ́ nínú àwọn àdáyé náà bá fi wá sọ́dọ̀ ẹ̀ wọ́n àtẹ̀wọ̀n àkìrí láyé àkìrí náà kọ́sìmà wọ́n àtẹ̀kùn lè àkìrí náà kọ́sìmà má jẹ́ tí ó gbìjà oníjàmbá má gbìjà oníjàmbá o ẹ̀rọ bá yẹ pé ìyàjẹ́ ẹ má wo sísun má ẹ má wo jíjìn náà ẹ má wo olówó ni àbí tálákà ni ẹ má wo òṣìṣẹ́ inú lórí ilé ayé tó bá lẹ́dọ̀ sí ìyàjẹ́ oríṣi ni àfihàn tí wọ́n ń lo masáàsì ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ilé ìdájọ́ ẹ̀rí àtẹ́lọ̀ bá ń sọ̀rọ̀ zina kí àwọn èèyàn lọ sí zina ẹni tí ò so igi ọkùnrin tí ò so igi ọlọ́ọ̀dọ́ obìnrin tí ò ní igi lórí obìnrin tí ò ní igi náà ó tẹ́ ráàlẹ̀ fẹ́ tí ò so igi lórí náà ń pè ní zina ó wá jẹ́ ìpele méjì ni ìpele kan ní kò tí ì níyàwó rí kò tí ì lọ́kọ rí wọ́n ń pè é ní bíkì lọ́kọ rí kò níyàwó rí ìpínlẹ̀ kejì ó ti lọ́kọ tó níyàwó kódà kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ ìyàwó wọ́n pè ní sẹ́yìn àgbàlagbà abilékọ nínú èdè fíkì ìsìlámì.
tí wọ́n bá mú àwọn méjèèjì oníyàwó ọlọ́kọ̀ọ́rí àwọn méjèèjì jẹ́wọ́ sìná wọ́n ṣẹ̀dá fún wọn tàbí wọ́n mú wọn. Lẹ́yìn náà ó ti wá ní àwọn tí lọ́kọ tí wọ́n bá mú wọn wọ́n sọ ní gbogbo àná mú wọn ti gbàdájú ẹ̀ mọ́sáàsì ànábì. Ọlọ́wọ́ ń sọ wọn ní Súrátù Núh ní àyà ẹlẹ́ẹ̀kejì sí àyà kẹsàn-án. Ìta abẹ́ ló ń bẹ̀ náà ní àyà ẹlẹ́ẹ̀kejì. Ọlọ́run az-zaniyatu waz-zani. Ọlọ́run ní oníṣìí lóbìnrin àti lọ́kùnrin. Ó wọ́n yí bá bá wọn wajlidu kulla wahidin minhuma mi'ata jalda. Ẹnì kọ̀ọ̀kan wọn ẹnà wọn ní ẹgbà ọgọ́rùn-ún. Ọkùnrin ẹgbà ọgọ́rùn-ún, obìnrin ẹgbà ọgọ́rùn-ún. Wala ta'khudhukum bihima ra'fatun fi dinillah. Ọlọ́run ló fi ọ̀nà ọ̀bá lélẹ̀. Ẹ má jẹ́ kí àánú gbé ẹgbọ̀ sànù wọn. A kì í sàánú àwọn èèyàn nínú òfin Ọlọ́run fi dinillah yẹn hukmillah. Gbọ́dọ̀ nínú bẹ́ẹ̀ nínú ìdájọ́ ẹ̀sìn Ọlọ́run a kì í sàánú lé lórí. Ọlọ́run ní ẹrù ohun tó ń bẹ lẹ́wọ̀ lórí ààrẹ tàbí ìpínlẹ̀ bá gbọ́ náà bá gbọ́ ẹ̀sìn àdìgbà máa gbọ́ ẹ má sàánú ẹni ọba sísìn náà. Tó jẹ́wọ́ bọ́ nípa má sàánú rárá. Ìlú sí dáa máa ń bẹ̀bẹ̀ fún, ìdá máa ń sì bẹ̀ fún. Lẹ́yìn náà, wọ́n lè ṣe dáadáa báwo máa tọ́ ọmọbìnrin. Ọlọ́run ní ẹ máa ń nà wọ́n kọ̀rọ̀ gbangba ni kí àwọn ikọ̀ kan náà mọ̀mìnì náà gbọ́dọ̀ bá gbọ́ kí á lọ ọbẹ̀ láti lọ wòó láti lọ jẹ́ sí ìyá wọn láti lọ wí ní sí ìyá wọn a kì í ṣe àgbè ní kọ̀rọ̀. Bẹ́ẹ̀ máa ń sin mọ́sálásí ńláńlá ìjọba tí ń tẹ̀lé Islam. Mọ́sálásí òun ti gbé ní ọ̀rọ̀ ájú eléyìí ara tí alẹ́sọ̀sára ó lo mọ́sálásí ẹ̀kọ́ nìyẹn. Wọ́n ní ọ̀pá alákùnrin kan ẹ̀rí ọwọ́ mọ́sálásí ànábì ló bá pariwo ìníyà Rasulullah ló ti dá lọ́ba inni zanaytu. Wọ́n wá bí àjẹmí ojúṣe sínú. Wọ́n rẹ̀ ní Rasulullah sallallahu ànábì ó gbórí bọ́ lẹ́bẹ̀. Ọlọ́mọ ṣe ìdàlẹ̀ náà ṣe àgbà. Nígbà tó wá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni irú iṣẹ́ ọlọ́run mo ti ṣe sínú wọ́n dá sẹ̀rí àlè mi lórí ohun lákọ̀ọ́kọ́ ànábì òkàpó. Ohun lẹ́ẹ̀kejì ànábì ọ̀kápó, ohun lẹ́ẹ̀kejì ànábì ọ̀kápó lẹ́ẹ̀kẹrin ànábì wá dá. Ànábì ní àbíkà jù lọ́rọ́ tí ẹ̀mí kọ́ yá wẹ̀rẹ̀ tí wọ́n yá ti dàrú. Wọ́n bá mi lákọ̀ọ́kọ́ ní ọ sọ̀rọ̀ wọ́n lẹ́ẹ̀kejì wọ́n dákẹ́ wọ́n lẹ́ẹ̀kejì sí ẹ̀mí kọ́ yẹ pọ̀lú ẹ̀. Wọ́n sọ̀rọ̀ nítorí ìjọpọ̀ ìwé. Ní ọ̀yá wẹ̀rẹ̀ mọ́mọ́ tí mo ń wí wọ́n bá ọ̀pọ̀ mímọ́ ní ìmọ̀ ẹni tí mú ọ̀fẹ́ bí ẹ̀sẹ̀ lọ bọ́ náà. Qala Rasulullah ìsìnkú àti dáa ṣe àṣọ̀nà. Ṣé o ti níyàwó? Ṣé o ti níyàwó ní ọ̀lẹ̀ náà? Bẹ́ẹ̀ ni o ti níyàwó. Ọ̀kọ́lá bí sọlẹ̀ ìṣọ́lá ń sọ pé nígbà ọmọ bí ọmọ amúlá ọmọ náà ẹlẹ́sọ́lẹ́kọ̀ọ́. Ọ̀dá ọmọ bí ọ̀rọ̀jà mú wọ́n sì mú wọn sọ́lẹ́kọ̀ọ́. Gbèsè Bukhari wọ́n ti Bukhari Imam Asqalani Ibn Hajar Asqalani wọ́n ló jẹ́ ojú wàrà 21 mú ìwà ń bẹ̀. Gbogbo ìfẹ̀lẹ̀ yìí mọ̀sánsá rí náà ni láti wá rí lọ́nu. Ní ṣókí nígbà fẹ́ wádìí bóò ní àlọ́sọ̀sọ́lá bóò ló ṣe ìdájọ́
ìjọba náà lọ mọ́sálásí ẹ̀ ló ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó dàbí ẹ̀ méjì ń jà mọ́sálásí náà ni ó dàbí ẹ̀ ní ń jà mọ́sálásí náà ni ìjọba ti ń gbàdájọ́ ló gbogbo nǹkan ẹni kọ̀m̀plé tí a bá fẹ́ kí alágbàyanjú ẹ̀ mọ́sálásí tí a bá lọ ka ìwé kan wọ́n pè ní uqudiyatu rasulillahi sallallahu alaihi wasallam nínú ọ̀la bó ṣe rí nílá ní kọ́lù méjì ní kọ́lù kọ̀ọ̀kan ní 400 pages gbogbo méjèèjì jẹ́ 927 pages gbogbo yàrá ìṣèdájọ́ lásìkò ẹ̀ gbogbo ìdájọ́ náà fi ṣe padà lẹ́gbẹ̀ẹ́ ní uqudiyya ẹ̀rẹ̀ uqudiyatu rasulillahi àwọn àdájọ́ tí Ànábì ṣe nígbà Ànábì yà àwọn adájọ́ nínú àwọn sàbí ẹ̀ tí wọ́n dájọ́ sí jú ẹ̀ wọn àdí ní mẹ́rìnlá inú wọn ni Ali ibn Abi Talib Mu'adh ibn Jabal Ala ibn Hadrami Ma'qil ibn Yasar Amr ibn As Uqba ibn Amir Uzayba ibn Yaman Attar bin Asad Yahya al-Kalbi Abu Musa al-Ash'ari Umar bin Khattab Ubay bin Ka'b Zayd bin Thabit Abdullah bin Mas'ud haulahi qudar rasulillahi sallallahu alaihi wasallam àwọn adájọ́ Ànábì tó yàn lọ́dọ̀ náà yàtọ̀jọ́ tó gángan ní adájọ́ sí a máa máa ń dùn wọn a máa pàpàṣẹ wọn adájọ́ gbogbo àwọn ilé ní adájọ́ tó gbé Ànábì masasi Ànábì sallallahu alaihi wasallam tó lè díẹ̀ kó tó di pé mọ́sálásí ó di nǹkan míì àrántí mọ́sálásí fún un. Bẹ́ẹ̀ náà wá ilé ní àwọn náà lè lo mọ́sálásí fún àwọn àdájọ́ àgbàdo àwọn àdájọ́ tí ọ̀rọ̀ bá mú ìjìyà dání. Torí pé nínú òfin ilé ayé lónìí wọn àgbà láàyè kẹ́nìkan ṣe ìdájọ́ tó lè mú ìyà dání. Àgbàdo yìí ara àbí kó sùn pé ilé ẹjọ́ ìdí òní náà bọ́ sí. Afẹ́ mẹ́yàn lẹ́gbàá. Afẹ́ pẹ̀lú lóko. Ó wà ní capital punishment látara òfin UN. Wọn ò gbá láàyè fún individual. Kódà ní ènìyàn ó jẹ̀fẹ́ yẹ́ pé ní àgbáyé. Pátápátá níbi capital punishment yóò dámà lù máa. Ṣùgbọ́n nígbà àwọn Mùsùlùmí ó sì wà láwọn ìlú tí àwọn Mùsùlùmí sí nínú òfin Islam. Fún àgbọ̀ ní ìsìn àwọn nǹkan kan bẹ tí a bá dára ní Saudi Arabia wọ́n lo capital punishment ẹ̀ lórí. Àwọn ìlú kan bẹ bẹ́ẹ̀ tí a bá dárú ọ̀ràn bẹ́ẹ̀ níbẹ̀ wọ́n á lo ìdájọ́ yẹn lé lórí. Nígbà tí Sudan lálàbẹ́ àti ojú ìdàrú wọ́n lò bẹ́ẹ̀ àwọn ìlú kan bẹ bẹ́ẹ̀ láwọn ilẹ̀ lábáwá wọ́n sì ìmẹ́ẹ̀tì capital punishment lágbájá ẹ̀kọ́ wọn nà lẹ́gbàá lágbájá ẹ̀kọ́ wọn dùn lóko lágbájá ẹ̀kọ́ wọn pa nìkan gbúrí ẹ̀yìn ẹ̀rì lẹ́ máa gbọ́ nísìnyí òfin Saudi Arabia ní àbá gbé ìbò olóró òkè ẹ̀rù yìí níbẹ̀ ikú ni ẹgbẹ́ àwọn ń bẹ́ àti jẹ́ lọ lọ́wọ́ ẹ̀ wọ́n tún máa wà ní ìjẹba tí wọ́n gbé bòkì lọ sí hajj ìjẹ́rìí ni wọ́n ti mú wa wọ́n gbé lọ ilẹ̀ mímọ́ ìwọ́n ti bà wọ́n bí tọ́gbọ́n lọ́wọ́ ti bà wọ́n ní ikú ni wọ́n pa wọn Nàìjíríà wálé wọ́n gùn wọn lórí mi wọ́n gùn wọn báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yàrá jẹ́ lọ Saudi ní lọ kẹ́kọ̀ọ́ ọ̀kan náà àwọn ọ̀rẹ́ mi èyí àjọ ti kẹ́kọ̀ọ́ ọdún tó débẹ̀ tí màá kẹ́kọ̀ọ́ ọkọ̀ tó nílò yára ó sì ní kí ìjọba fẹ́ ṣe áàbù fáwọn èèyàn kan dájọ́ ọkùn ni wọ́n fẹ́ pa wọ́n ni ó tó méjìlá ó ní wọ́n lóṣù láti wọ́n ti lè kẹ́kọ̀ọ́ wọ́n nílí ọlọ́gbọ́n kan jáde ní olóṣù dálẹ̀ pẹ̀lú ìdá nísìn gé orí lọ bí bàdá ń gé ọ̀gẹ̀dẹ̀ wọ́n ti palẹ̀ wọn máa wọn lọ sí wọn ẹ̀rẹ̀ ó lóun sáré ní ẹ̀rọ bá wọn ìlú kan lọ wá ara tó jẹ́ kí wà
ọ̀daràn kéré ní Saudi Arabia ni gbogbo lọ́ba tí dáṣẹ́ ní àbáwọn èèyàn ọ̀daràn kéré tíjọba orílẹ̀-èdè yìí àwọn ti nọ́mbà àwọn nọ́mbà àti bẹ́ẹ̀ 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 wọn lọ bá àwọn jẹ́ǹdà tó wí tí wọ́n lè mú wọn àṣẹ ti ṣe wọn lórí tí wọ́n bá pa ọ̀pọ̀ lórí ọba àwọn Nàìjíríà ìyáwó ìfẹ̀yìn tí gbére tí wọ́n pa àwọn olè àwọn ọ̀gá tí wọ́n gbọ́ ilé wọ́n dà lóde wọ́n tó máa fọ́ ẹlẹ́sẹ̀ lórí gbogbo àwọn ọmọ ẹ lọ sí oníbùsà ọ̀daràn oúnjẹ ṣáájú ìjọba ìlú ògbóni tó ní dáhùn àwọn ọmọ ìbẹ̀rẹ̀ ayé bí ẹjọ́ dídá ń dídá kò sẹ́ni kan àníjọ́ kan ẹnìkan jalè ẹ̀ka bí lọ́wọ́ ọwọ́ àjọmọ ìyá ńlá àdúgbò ń dàdúró wọ́n wá ní Usama wọ́n lọ bí ànábì sọ́wọ́ sọ́wọ́ àti pé ó sì jẹ́ ọwọ́ ẹ̀dá àtúntà ìjọba bí pa àti Usama ọjọ́ máa sì bẹ̀ nípa ìgbà náà wọ́n lè gbọ́ náà bá búra ọmọ mi ẹ̀yẹ pẹ̀lú ìlànà ìfúnnáfúnà pẹ́pẹ́ lọ́ bá jalè lórí ìlàjì owó ànábì jẹ́ ọwọ́ arábìnrin gbogbo olùpàdé masasi anabi Muhammad sallallahu alaihi wasallam ilé déédéé ni bẹ́ẹ̀ náà masasi wa náà lérè ọkọ àti àwọn oúnjẹ àlèparí jà ń bẹ àkànjẹ àsílẹ̀ àlèparí jà ń bẹ àkànjẹ àsopọ àlèkúgbó oríṣi àkàbẹ àlèparí ń bẹ etí bá wọ ọ̀ká onígbìlágbájá ìjà fún yìí jà báyìí ilé ẹjọ́ lónìí yẹn Ọlọ́run tó kẹwàá náà ní àyíká wa náà rè àtúnyí ń yá àwọn ẹgbẹ́ oníṣẹ̀ríà káàkiri láti lè hàn lọ́dọ̀ orí ọ̀bẹ nìbàdàn masasi ọjà bàdà ní ìlú ọ̀bẹ lẹ́kùrẹ́ wọn ni 1004 wọn lo abẹ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀bẹ lókun state ọ̀bẹ lọ́sùn state káàkiri òtẹ̀dù kan north tó pé àwọn jẹ̀ ní kóòtù gángan eléyìí nínú àwọn ọ̀dọ́ tó gbé wá bá wa ní púpọ̀ ọ̀rọ̀ wa náà ní náà ni wípé masalasi ànábì wọn lò fún ilé ìdájọ́ àwọn náà lè ní masalasi wọn fún ilé ìdájọ́ ó kí déédéé lè máa ṣẹlẹ̀ ní àwùjọ wa ara tó mú àwùjọ ànábì tó jẹ́ àwùjọ rere nìyẹn àtọ̀rọ̀ ìtẹ́ ìlú fún anáṣẹ sálámà ní kẹfà ní ìjà ànábì kí àtọ̀rọ̀ àbúrò kọ́dọ̀ síwájú wa. Allahu akbar.